ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn àrò. ẹran ó kó èèyàn yí àjọ wálé. Ọdẹ ní bàbá, Bẹ́ẹ̀ ni, orúkọ yìí ti jẹ́. orúkọ tèmi ni Afọlábí Ògúnṣọlá Joel, olóyè ọdẹ Akínmọ́rin, Oyè wo ló yẹ yín sà? ẹlẹ́mọ̀ṣọ́ ọdẹ Akínmọ́rin. Ẹlẹ́mọ̀ṣọ́ ọdẹ Akínmọ́rin. Bẹ́ẹ̀ ni, Ta lọ̀gá yín ọkọ yín lọ́dẹ? bàbá mi Ọláògún ni ọ̀gá mi tó kọ́ mi lọ́dẹ. Ta ló gbébọn fún yín? Bàbá mi náà ló gbébọn fún mi. Ẹran wo lẹ kọ́kọ́ pa níjọ́ tẹ́ ọkọ yìnbọn? Tọ́ mo kéré gan tí bàbá mi Tí bọ́ ọkọ̀ ró lọ́wọ́ yín. mo kéré gan tí bàbá mi fi gbébọn fún mi. Ìbà. Ìgbà yẹn mo máa ń tẹ̀lé bàbá mi lọ sóko. Ìbà. Tá a bá ti lọ sóko, èmi sì gbádùn kí n máa sin ajá, mo láìkì ìgbẹ́ gan. Tá a bá ti á ń lọ sóko, màá kó àwọn ajá mi dání, bàbá mi ó gbébọn á máa lọ. Tá a bá ti dóko báyìí, èmi ó máa wá àwọn eku káàkiri inú igbó, ẹmọ́, àfè, ẹdá, àsàmọ̀dẹ̀gbẹ́ kèmi àtàwọn ajá mi. Ó wá dijọ́ tá à ń wí, àwọn ajá mi hu ehoro. Wọ́n ṣe hu ehoro, wọ́n sá ehoro yẹn sásà mọ́ àwọn ajá lọ́wọ́. Mo bá rí ibi tó gọ sí, bàbá mi sì gbébọn tì sí ọrùn ebè báyìí, àwọn roko lọ. Mo sì mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe, mo ṣe bọ́ bẹ́ẹ̀ ni mo bá gbébọn. Mo bá yìn sí ehoro, kámú bàbá mi jẹ́ sáré dìde bí wọ́n pè á. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Mo ní àwọn ajá mi ló lé ehoro, ó sì gọ. Kọ́ mọ́ tó di pé yọ́ lọ mọ́ mi lọ́wọ́. Bó wá ni mo ní ó ní ìbọn ti bá. Ó ya bàbá lẹ́nu ọjọ́ náà pé níwọ̀ ọmọ yìí náà bó ṣe kéré tó yìí. Láì tí yìnbọn rí. Láì tí yìnbọn rí. Wọ́n dé bẹ́ẹ̀ mọ́ o, wọ́n fọwọ́ kan mọ́ o, ó léwu o. Mo ní bàbá kò sí wàhálà kankan. Láti dán ibi bàbá mi máa ń gbébọn tì sí wọn ní gbé bẹ́ẹ̀ mọ́. Tí n bá ti ń lọ ọgbẹ́ báyìí, wọ́n ti mọ̀ pé ń sáré lọ yọ́ gbé, wọn ò ní gbé bẹ́ẹ̀ mọ́. Ó tún wá tójọ́ kan, mo tún wá ń lọ ọgbẹ́, mo tún káwọn ajá mi lẹ́yìn. Mo rí i pé bàbá ti lọ mítìn ẹgbẹ́ ọdẹ. Mo rí ibi tí wọ́n gbébọn sí, mo bá gbé. Mo tún tẹ̀lé, èmi àtàwọn ajá mi a tún wọnú igbó lọ. Àwọn ajá tó ń lé ehoro tá à ń wí, ó sọ àwọn ajá lójú nù, ehoro tó ń gọ. Mo tún náà ìbọn sí, lọ́wọ́ kan náà ni ìbọn sáà mú ehoro. Nígbà mo wá délé ni bàbá mi wà ní, ṣé ìwọ náà ni o sì yìnbọn sí kinní? Mo lémi náà ni. Wọ́n ní táwọn ò fi mọ̀ nígbà bá dóko lọ́la. Nígbà òdìjọ́ kejì á dóko. Bàbá mi bá mú kùkù àgbàdo, wọ́n rì sí iwájú tó jìnnà díẹ̀. Wọ́n fún mi ní ẹ̀tù. Mo bọ̀ bí wọ́n ṣe ń kì í, wọ́n ní kí n kì í báwọn ṣe ń kì í. Mo fi àràyá sí i. Wọ́n ní kí n tá sí kùkù wọn. Àwọn ò fi mọ̀ bọ́yá èmi ni mò ń pa àwọn ẹran àbí mò ń parọ́. Ọ̀nà wọ́ sí kùkù àgbàdo tá à ń wí, ó túká. Ìbọn gé láwù. Ìbọn gé lọ. Bàbá ní ọ̀dà. Ìwọ ọmọ yìí náà, ó tún kù kan tí wọ́n ó ṣe fún ọ. A tún bọ́ sí padò. Àwọn ajá tún ṣe wùrùwùrù, òkúrù ogun orí ọ̀pẹ. Bàbá ní ọ̀yá wá gbà. Àwọn ọmọ bọ́yá tòótọ́, ọwọ́ rẹ̀ ti tọ́. Wá pa òkúrù yìí. Mo tún náà bọ́n sí, òkúrù tún jábọ́. Níjọ́ bàbá àti ní ń gbọ́ wá rí báwọn. Tó orí ìbọn eléyìí o, mo wá yọ̀ǹda rẹ̀ fún ọ. Ìwọ ló ní. Ìwọ ló ní. Ìwọ ni ọmọ yìí. Ìwọ ni ọmọ yìí. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí yìnbọn nu. So ìgbẹ́ tí mo wá láìkì jù nínú ìgbẹ́ dídẹ, ìgbẹ́ alẹ́ mo láìkì jù. Ìgbẹ́ alẹ́, torí mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n ń dẹ̀gbẹ́ alẹ́ dáadáa. Ní tí mo sì fi kọ́ ìgbẹ́ alẹ́, torí ìgbẹ́ alẹ́ yàtọ̀ sí ìgbẹ́ ọ̀sán nípa pé yínyìn ìbọn. Àparò làwa máa ń wá lọ lálẹ́ pẹ̀lú náà torchlight là ń lò. Torchlight onídẹ báyìí tá à ń lò ńgbà kan. A bá ti fi bátìrì sí, a fi orí dẹ̀gbẹ́ lọ. Ọjọ́ kìíní tí mo lọ, mo yin ilẹ̀ tó pọ̀ díẹ̀. Nínú ìkè 5 tí mo yìn, mo mú 2. Mo délé bàbá ní ó mọ́ra bọ̀ náà nù. Ọjọ́ kejì tá a tún lọ, mo yin 4, mo mú 3. Tó sáfi mọ́ mi lá. Débi pé ìgbálẹ̀ ń tiẹ̀ wá rọ̀ mí lọ́rùn jù. Tí wọ́n bá sọ pé ìgbẹ́ ọ̀sán yá báyìí, mi ò sọ pé ń lọ ní bá ti dalẹ́ báyìí, ìgbẹ́ yá nù. Oko òrèké kan ń bẹ ní etí abà wa tá à ń gbé. Ibẹ̀ ni mo máa lọ tí n bá ti lọ báyìí. Ibi tọ́yà bá wà, n ti gbọ́ tí wọ́n ti máa jẹ. Àwọn ọ̀yà ń bẹ ń bí. Ń sì paná rọra yọ débẹ̀. Mo ti pọ̀ ọ̀yà náà dáadáa. Àmọ́ ìgbẹ́ ọ̀sán eléyìí tí mo lọ, tí mo rí pé mo yìnbọn bẹ̀ dáadáa, kò ju ìgbẹ́ tá a dẹ ní Akínmọ́rin bí náà ni. Ní Abàwàrí. Níjọ́ yẹn ni mo pa ẹṣu. A lọ gbẹ́, èmi àtàwọn ẹgbẹ́ ọdẹ wa yìí náà ni.
páìpáì ìgbẹ́ páìpáì ọ̀sán ni o ìgbẹ́ ọ̀sán ò sì mímí lá èmi náà sáde báwọn ajá ṣe lé ẹtu táwọn wí inú gbúrúrú ọ̀dọ̀ mi ni ẹtu ń gbà bọ̀ mo ní lónìí èmi tí ń yẹ sábà yìnbọn ọ̀sán tẹ́lẹ̀ ẹtu táwọn wí ba eré kọjá mi báyìí mo sọ ìbọn sí ó gé lọ́rùn mo ní fàáyìn ó ní pán mo ní ọwọ́ tẹ̀ àṣàpá ẹtu ń jọun so àwọn ìgbẹ́ tí mo sáà ń dẹ ó wọ́pọ̀ sí Òkè Ògùn dáadáa Òkè Ògùn torí bẹ́ẹ̀ ni mo gbé jù ní Ìtasá ní ìjọba ìbílẹ̀ Ìwàjọwà igbó rìsáàfù tí mo máa ń tẹ̀lé wọn lọ létí Ọ̀párá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làjọ máa ń lọ mo máa ń tẹ̀lé wọn lọ ń gbà tá a bá sì lọ báyìí a máa ń lọ níjọ́ Monday á dé nírọ̀lẹ́ Sátidé á wá ṣe weekend ní ilé ọjọ́ àkọ́kọ́ tí mo bá kọ́kọ́ bá wọn lọ gbẹ́m báyìí a máa ń lọ ṣe ìṣọ́gi ni ní ìgbẹ́ tá à ń wé so ìgbà tá a débẹ̀ èmi ì bá wọn lọ gbẹ́m tààrà tẹ́lẹ̀ wọn bá ní ókè o ọ̀yá ìwọ òkùnkùn mọ́ bá wa wá tẹ́lẹ̀ omi kan bẹ wọ́n ṣẹ́ bálùmọ̀ lóbi omi yẹn wọ́n ní èmi ni kí n dúró ń bẹ̀ wọ́n ti fún bí omi yẹn ẹran wo ni ó wà ibi omi mo ṣáàdùn omi omi àwọn yòókù ti lọ wájú wọn ti lọ gẹ̀gùn nǹkan náà tí mo gbọ́ àfi ham kí lélẹ̀ ẹ̀rù kọ́kọ́ bà mí ẹranko wo ní dún ham báyìí àṣé akítì ni mi ṣáà rọra dákẹ́ mọ́ ibi tí mo wà ní ń bọ̀ kò rí mi ògún òjò rí mi ó ti gbójú ẹ̀ ẹnu tó ní kóhùn ó tì bọ́ mi báyìí mo sọ náà lẹ̀ ni ìbọn wọ̀ ní ẹfọ́n hà kódà kò rútú ọ̀gá mi tó lídìí wa lọ́gbẹ́ yẹn báwọn ṣe gbúrò báyìí àwọn ti mọ̀ pé àwọn ẹran yẹn ní mọ́ wá mú mi àwọn bá sọ̀kalẹ̀ wọn bá ń bọ̀ lágbájá kí ló ṣẹlẹ̀ mí náà ẹranko báyìí ni o èmi ò kó òbí mo wà torí ìlé súnmọ́ mo rò pé bóyá torí ẹran tí èèyàn ò bá rí rí ó bà mí lẹ́rù mo ṣáà ẹranko báyìí ni bó wà ní mo ní onú lọ́hùn ọ̀gá mi bá sọ ẹran ti kú nígbà wọn wọ̀ jáde mi gangan tí mo yìnbọn sí ìwọ̀n légbé níbi ó tóbi dé agbára mi ọ̀ka mo mú àtẹ́lẹwọ́ mi báyìí mo dá dé tiẹ̀ bákan náà nìyà ògbọ́n ṣe wọ́n ní ìwọ náà ń dọkùnrin bọ́ọ̀nù ó tún dijọ́ kejì àtún lọ wọ́n ní kí n má sọ omi mọ́ pé kí n lọ gẹ̀gùn ni àṣetọ́mọdé ọba débi ẹrù ẹrù oníbà níjọ́ ni mo rí ahọ́nràn gàlàrí láyé mi orígi tí wọ́n fi mí sí àwọn tí ń wò pé irú bí ẹran báyìí ò lè gbàbẹ ni mò ń gbọ́ pẹ́rẹ́ inú ìsàrọ̀rá ń bọ̀ láàrin igbó yẹn igbó rìsáàfù yìí sì kún lọ rẹrẹ náà bí Akíntọ́lá àwọn igi rẹ nígbà tí wọ́n wo ọ̀kan ló di ahọ́nràn gàlà ìbọn tí mo gbé lọ́mọ kọ́kọ́ dorí ẹ̀ kodò lórí igi náà ẹran yìí nígbà ya mo tún gbé òkè ààrọ̀ ọ̀dọ̀ mi ní sàǹbọ̀ mo sàn wò ó súnmọ́ abẹ́ mi dáadáa mo rí pé yes n pé ní ó ti ẹ̀ ṣẹlẹ̀ n yìí sì da ìbọn fúnra mi mò ó kì ìbọn mi àti bẹ́ẹ̀ bí i mo dáná lù ú gbàá ẹran ṣe gbùrùgbùrù ọba lọ dákẹ́ sí irú bíìsì títì ń bẹ̀ àwọn ẹ̀gbọ́n mi bá tún gbéra bí wà pé kí ló yìn mo ní ẹran báyìí ni wọ́n ní níwọ̀ náà mo ní níwọ̀ náà ni níbo lọ wá rí ìjà rẹ̀ tó lọ òun bí ojú odò bẹ́ẹ̀ ni ó dákẹ́ mọ́ nígbà àwọn èdè bẹ́ẹ̀ ẹran ti kú ẹran ti dákẹ́ láti ìgbà òní gbogbo wọn á sì wá mọ̀ pé owó ọmọ yìí iṣẹ́ ọdẹ yìí iṣẹ́ bàbá rẹ̀ ni lóòótọ́ ìwọ ló sì mọ́wọ́ bàbá rẹ̀ tó àti gbà wọn kò sẹ́rú ẹranko tó lè bà mí lẹ́rù tí mo bá pàdé nínú igbó tí mi ní yìnbọn sí. àwọn àrírí yẹn kọ́. ìrírí tí mo wá rí lórí ìgbẹ́ rìsáàfù etí Ọ̀párá tá ń lọ náà ni tá a bá sì ń lọ ìrọ̀lẹ́ láà máa ń gbéra ká tó débẹ̀ ilẹ̀ ó ti ṣú so a fẹ́ wá á ti ra tá jẹ tá mú dání so a fẹ́ wá ẹran tá fi jẹun ní mo bá gbéra pé ká tiẹ̀ wá ẹran bó tiẹ̀ ṣe nǹkan kan ká fi àṣà tanná ilẹ̀ fi mọ́ àárí nǹkan kan àwa ń padà bọ̀ wá sílé bá mo wá rí ihò kan bóyá ṣé ìwà ń ta lélẹ̀ ni àbí òkété àbí kẹ́ni gbé bẹ́ẹ̀ mo bá ní kàkàtà fi jẹ lásán ní tí ń bá ń bẹnu wòye bóyá yóò tiẹ̀ ṣe jẹun mo bá mú àdá náà mo dẹ̀ lọ àní kí mo fi ń gbẹ wẹ̀ mọ́ra ilé mọ̀ fẹ́ jọ ìsà òkété bẹ́ẹ̀ mo bá kan bí ẹ̀há mo kàn há
mo kan ẹkùjú rẹ̀. Nígbà tí wọ́n kan ẹkùjú, mo ń kó àwọn ẹ̀jẹ̀ rẹ̀ jáde, mo bá kíní yẹn bí rọ́ọ̀bù báyìí, mo bá nínú ihò yẹn. Bí kíni? Bí rọ́ọ̀bù bí kíní ọlọ́mọ rí táwọn ará sáyé jọ̀hún. Mo bá mú ilé ìlú agolo ìkan lọ́wọ́ adé nínú ihò òkété, mo sá fi sápò, mo sá rí pé mo dẹsà yẹn, mo pa òkété yẹn. Bí mo ṣe á délé, gbogbo àìsàn tá a ti ṣe ó ti á rẹ̀ mí, mo kàn ra ṣe bí ìgbà pé mo kàn jókòó ni o, bẹ́ẹ̀ ni oorun yẹn sá ṣe rá mi lọ. Ìgbà tẹ́ ẹ délé bá. Ìgbà tí mo délé bá, oorun yẹn sá rá mi lọ, mọ̀dà kí ni ṣẹlẹ̀. Mo sá rí bí ìrànràn lójú oorun, bàbá mi wá ń sọ fún mi pé kíní tó mú nínú ìsàn o gbọ́dọ̀ sọ́lẹ̀ o, kó mọ́ mú bọ̀ wá sí ilé tẹ́ bá ti ń padà bọ̀ wá sí ilé ni. Mo sá rí kíní yẹn lójú oorun, ok, kò sí wàhálà. Ìyẹn sọ fún àwọn èkejì mi, wọ́n mọ̀ pé mo mú kíní yẹn dání, bọ̀ ìyẹn sọ tí mo rí yẹn fún wọn. Mo wá rí pé bí rọ́ọ̀bù mọ́ ni kíní, mo wá dé padà, mo wá mú, mo sọ sápò. A sá fi dẹ̀gbẹ́ yẹn lọ, gbà dẹ̀gbẹ́ lọ tá a padà sí ìgboro. Mo bá fi hàn bàbá mi, ní bàbá mi nǹkan báyìí. Bàbá mi ní Ọlọ́run ti bọ́ ọ sínú, Ọlọ́run ti kẹ́ ọ̀nà, ọ̀yá ọ lọ ra òrí. Wọ́n sá fa gbogbo kíní yẹn, wọ́n fa sínú òrí, wọ́n dé mọ́ inú ọlọ́mọ rí kan. Kọ̀ wá sí táyà sọ pé ọmọ kan ń dákú, pé ọmọ yìí dákú, ẹ dákun, ẹgbà wá. Tí bàbá ti pè mí pé lágbájá ọ̀yá wá, ẹ̀ ń bá ti ó ní kí n bá wọn tọ́ díẹ̀, máa ti tọ́ díẹ̀ fún, tàbá ti fi ra ọmọ ńlá báyìí. Kódà pápá àpàlára ọmọ ó ti ṣe, tí ì bá jẹ wípé ọmọ ti kú kan tó gbé dé o. Ìyún ó sì wà lọ́wọ́ mi títí dìsìn bí mo ṣe wà láti wọ́n rìn yìí, ó sì wà ń bẹ̀. Ìyún ó múnú mi dùn gan lórí ìgbẹ́ wọn, ó jẹ́ ogún kan tí mo jẹ́ ń bẹ̀. Ẹ sì lè fún yàn. Lè fún yàn o, tí n bá fẹ́ fún yàn, ó lè jẹ́ pé àwa tá a jọ wà, Ọlọ́run ṣẹ̀ ní débi ọ̀sẹ̀ rẹ̀ sí wa, àwa tá a jọ wà bọ́ yàtọ̀, ọmọ ẹnìkan fẹ́ mọ́ sí bí gìrì gangan, níṣẹ́ ra tọ́ díẹ̀ fún náà ni. Ẹ lè fún mi bá a ṣe jọ sọ̀rọ̀ ẹ tó yìí. Mo lè fún yín tápẹ́ yẹn ni, mo lè tọ́ díẹ̀ fún yín ni o. Mo lè tọ́ díẹ̀ fún yín. Ẹ lè fún mi gbogbo ẹ̀. Tí n bá fún yín gbogbo ẹ̀, kí lèmi náà mọ̀ rí fi ṣe ìjẹun àgbà. Ọ̀dà kí ni ìrírí yín mi? Ìrírí mi náà kò pọ̀ púpọ̀ torí mi ì tí ì pẹ́ púpọ̀ nínú ọdẹ. Mo fẹ́ kẹ́ ẹ rántí ni. Ìrírí mi náà nu. Ìjọ wo lẹ lè gbàgbé láéláé nídìí iṣẹ́ ọdẹ? Ìjọ tí n lè gbàgbé ni ọjọ́ tí ìyàwó mi bímọ. Ìyàwó mi bímọ báyìí, wọ́n dẹ̀ máa ń sọ tòótọ́, mo dẹ̀ bìlífù, wọ́n ní tí ìyàwó èèyàn bá wà ní oyún, òun ó ṣàfẹ́rẹ́. Kò sí gbogbo bí ìyá mi ṣe wà ní oyún, mo ṣe n ò lówó lọ. Ìyàwó ló sì tún ti bímọ yìí. Ìkómọ kù ọjọ́ mẹ́jọ. Ẹ sì kó mọ. A sì kó mọ. Èmi sì tún ti pẹgbẹ́. Kúrò láti àtọwó ni ò sí. Ẹ pẹgbẹ́. Mo pe ẹgbẹ́, pé ẹ̀yin ẹgbẹ́ wa ayé mi náà sí. Nígbà yìí kóyún náà máa lọ́n bá wọn ṣe. Ẹ sì ló lọ. Kò sì sówó. Ibi tí inú mi ti á dójú, mo wá bẹ̀wẹ̀, ẹ̀yin ẹgbẹ́ dákun ẹ ràn lọ. Ẹ bá ń dẹ̀gbẹ́. Adẹ̀gbẹ́ láàárọ̀ ìgbéjúmọmọ. Àhe ìgbín. Ẹ̀he ìgbín. Àhe ìgbín. Ẹ péku. Àpá eku. Ṣé ẹ tó tọ́ dẹnu àbí? Mo bá wò pé èmi náà ìgbé alẹ́ kúkú ni mi ó kúrò lọ́rùn tẹ́lẹ̀. Mo bá gbéra fúnra mi inú odò òrèké tí ń bẹ sálẹ̀ mẹ́rin. Mo bá gbéra, mo bá wọ bẹ̀. Bí eré bí àwàdà mọ́ ní bàbá. Mo pọ̀ ọ̀yà mẹ́ta, ọ̀yà ńláńlá mẹ́ta. Mo ṣe gbé fúnra mi ní ẹnì kankan tẹ̀lé mi. Mo kó nǹkan mi, mo kó délé. Mo ṣe délé báyìí, mo ní ìyá ọmọ. Ògùn ti kí a, àṣírí ti bò. So ó dùn mọ́ mi débi pé kí n lè gbàgbé. Ẹni tó gùn ṣe tó nínú mi. Àyìn lè gbàgbé o. Ìjọ wo ló tún jẹ́ ọjọ́ tó dàbí rẹ̀? Ibi nǹkan máa nígbà kejì. Ìgbà kejì tó dà bẹ́ẹ̀. Tó jẹ́ pé mo lọ ọ̀gbẹ́ bá ìhìn rẹ̀. Tí mo sì ṣe wàhálà. Èmi àti ìyàwó mi a ní aáwọ̀ ní alẹ́ ẹjọ́ náà. So ìgbà tí ọ̀rọ̀ ń fẹ́ pin mí lẹ́mìí, mo rò pé jẹ́ kúkú gbé bọ̀n mi jẹ́ máa lọ gbẹ́jà rẹ̀. Bá kúkú dé gbẹ̀yìn pẹ̀ràn, òun náà sì ti inú rẹ̀ ó ti ràn tó dé. Mo bọ́nu gbó, mo rìn. Pápá àtìlẹ̀ fi mọ́. Ẹ péku. Ọ̀pá eku. Ìgbà mo wá délé, ojú ọ̀nà tí mo wà ń darí bọ̀ alẹ́ mo wá rò pé kí n ṣe pé ìjà tí èmi àti ìyá ìjọ dọ́gbọ́n ṣe bí a ṣe ń jà lálẹ́ àná ló fa irú eléyìí. So òní mo wá rántí, ìgbà mo wá délé, mo wá bẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó mi, ìyá alágbájá mọ́mọ́ yìí tí mo mọ̀ ṣe lánàá, mo mọ̀ fi ń ṣe àwàdà mọ́ ni.
so nǹkan yẹn wá mú mi lọ́kàn pé a jẹ́ pé ọdẹ ò gbọdọ̀ máa níkùn sínú sí ìyàwó ẹ̀ tó bá fẹ́ sẹ́yìn lọ ọmọ tẹ́lẹ̀ ni tó bá fẹ́ lọ oko ọdẹ. ẹ̀yin ọmọ tẹ́lẹ̀ òye mi bá ń abẹ́ tẹ́lẹ̀ lágídí. òye mi bá ń tẹ́lẹ̀. so nǹkan tí mo rí tó jẹ́ dàkejì tí. ìjọ wo nínú yẹn dojú nídìí iṣẹ́ ọdẹ yìí? ọjọ́ tí inú mi dùn jù náà níjọ́ tọmọ tí ìyàwó mi bímọ tí n ò sí nǹkan kan tóògùn sì kẹ́ mi òun náà níjọ́ tó dùn jù. kò sí ètò jẹ́ gbàkejì ẹ̀. igbákejì rẹ̀ náà níjọ́ tá a tún lọ gbẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ torí mi lọ gbé ojúmọmọ tó tí n bá lọ gbé ojúmọmọ yẹn sábà pẹran ọmọ mi lọ́wọ́ dáadáa níjọ́ tí wọ́n gbẹ̀gbẹ̀ tá a lọ gbẹ́ páìpáì ojúmọmọ tá a lọ tí mo sì yẹn bánjọ́ náà tí mo sì pẹran níjọ́ náà lè tún dùn mọ́ mi jù. ìjọ wo nínú yẹn bàjẹ́ jù nídìí iṣẹ́ ọdẹ yìí? kò tún tí ì sí yàtọ̀ sí ti tèmi àti ìyàwó mi jọ láwọ̀ kò tí ì sí ògùn ò tí ì jẹ́ ń rí ògùn ò tí ì jẹ́ ń rí bẹ́ẹ̀. ògùn ò tí ì jẹ́ kí ẹ rí ẹ sì ní ẹni rí láburú. àṣẹ wà. ẹ máa lọ rí. àṣẹ wà. ẹ máa bọ̀ rí. àṣẹ wà. ẹ kọ́ wa ní ààyò. èyí tí àwọn bàbá wa náà fáwa náà làwa náà ń lò lọ́dọ̀ méke lè mú. bẹ́ẹ̀ni ààyò ètò ẹ̀. àmọ́ nǹkan kan bẹ Elédùmarè ó sì bá wa gbà bẹ́ẹ̀. ẹja lọ wá aṣọ white ká gé kékeré. aṣọ funfun ká gé kékeré. àwọn tí máa ń ṣẹ́ ògì yẹn ká lọ tọrọ èrè ògì díẹ̀. èrè ògì díẹ̀ níbi tí wọ́n ti máa ń fọ epo ká lọ tọrọ ìhà rẹ̀ náà díẹ̀. ìhà epo. bẹ́ẹ̀ ni a wà gún mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ a wà gún mọ́sẹ̀. aṣọ funfun a gé díẹ̀. èrè ògì a wà díẹ̀. kíní tí wọ́n máa ń ṣe ń bi epo yẹn ìhà díẹ̀ a wà díẹ̀ òun náà a wà gún papọ̀ mọ́ ọṣẹ tí ó kùnà dáadáa. ẹ̀yọ́nú ni ẹ bá rí pé ẹnìkan ń tẹ̀ ṣiṣẹ́ kọ̀rọ̀ náà lọ ọmọ fi wẹ̀ ọmọ bù sí ẹ̀yọ́nú ni bẹ́ẹ̀ ni ọmọ bù sí àwọn kẹ̀kẹ́ bàbá wa kọ́ mọ fi wẹ̀ kọ́ mọ ṣàdúrà sí. torí fọkufọku ìfọku ọmọ yọ há yọ̀gìyọ̀gì ṣẹ́gì kọ́ mọ yọ èrí àtòru àtọ̀sán aláṣọ funfun yẹn mú kọ́ mọ lò báwọn Elédùmarè ó sì gbàdúrà wa. ó dàbí nǹkan ẹ fẹ́ kọ́ wa nìkan sí torí mo ṣe ń wojú yín yẹn mo sáré wípé ẹ fẹ́ kọ́ wa ní ẹyọ kan sí èwo. a lè ṣe ẹ̀yọ́nú náà ni táyọ̀ sàmọ́ yọnu sí àná ni. àṣẹ. tá a bá lè ṣe a bá rí irun orí ọmọ tuntun díẹ̀. irun orí ọmọ tuntun díẹ̀. a wà sínú pé ìpara kan a ra àdí àgbọn òríjínà a dà sí. a máa fi para tá a bá ń lọ bí iṣẹ́ àbí lọ anywhere àwọn yóò máa yọnu sí a. bàbá ń lọ gbẹ́. bá ń sì ń lọ gbẹ́ náà ó ṣeé ṣe. nọ́mbà fóònù yẹn kọ́. nọ́mbà fóònù mi 090 44 99 4302. lẹ́ẹ̀kan sí. 090 44 99 4302. nọ́mbà mi ni. ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Afọlábí Ògúnṣọlá Joel tí mo jẹ́ olóyè Ẹlẹ́mọ̀ṣọ́ ọdẹ Akínmọ́rin. Ẹlẹ́mọ̀ṣọ́ ọdẹ Akínmọ́rin. bẹ́ẹ̀ni.